Okay, good to go. Ah la 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 oh, ah la 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 oh, ah la 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 oh, ah la 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 oh. One minute and massing oh, 1 minute and massing oh, 1 minute and massing oh, 1 minute and massing oh. Jíjí mo jí lówùúrọ̀ mo dúpẹ́ lọ́wọ́ orí ẹni nígbé ní débìrè. Gbogbo ènìyàn ẹ bá mi yọ̀, gbogbo ènìyàn ẹ bá mi yọ̀. Ará ọ̀rẹ́ aládùúgbò, òrìṣà ni màá sìn yọ̀, 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 òrìṣà ni màá, òrìṣà ni màá sìn yọ̀, òrìṣà ni màá sìn yọ̀, òrìṣà ni màá sìn yọ̀. Mo rìn gbẹ̀rẹ̀ mo dé wọ̀ oòrùn, mo ṣèpàdé oríṣi ènìyàn tí wọ́n ṣẹ̀sùn oríṣiríṣi ni o. Àmọ́ ẹni bá ti rí ìjà òrìṣà kò ní bá wọn bóyá Ṣàngó. Mo ti ṣèpinnu lọ́jọ́ òní o, òrìṣà ni màá sìn yọ̀, 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 òrìṣà ni màá, òrìṣà ni màá sìn yọ̀, òrìṣà ni màá sìn yọ̀, òrìṣà ni màá sìn yọ̀. Mojúbà Àyàntọ́lá Ghana tọ́lá o, extraordinary percussion Ifá tí lóun sọ̀rọ̀ gbogbo nǹkan tá a fẹ́ dàbí. Mo ṣàbẹ̀wò ọgọ́rùn-ún ìbùkún, òrìṣà ni màá sìn yọ̀, 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 òrìṣà ni màá, òrìṣà ni màá sìn yọ̀, 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 òrìṣà ni màá, òrìṣà ni màá sìn yọ̀, òrìṣà ni màá sìn yọ̀, òrìṣà ni màá sìn yọ̀. Wọ́n ń bèrè ta ni màá sìn yọ̀, 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 wọ́n ń bèrè ta ni màá, wọ́n ń bèrè ta ni màá sìn yọ̀. Òrìṣà ni màá sìn yọ̀, òrìṣà ni màá sìn yọ̀. All right, thank you. That sounds really good. Yeah, I think you did well. Wow, that's like I said. I mean, I haven't done this in a long. I have a djembe at home, but I haven't done drumming in a while because of everything that's been happening and Sure. stuff. But there are different ways you can complicate the drums and stuff. Yeah. You can add some stuff to it, and all I did after that, the one I sent to you, I mean, I found the one I got right. I mean, the loop I got right, and looped it over, and then I got my wife. She's juicing. Like I said, she's on a 100-day challenge, so I had a jar of juice that I just drank, and I just took my key from the zoo, from one of those zoos and stuff, a souvenir, and I was like, I don't know if you've heard that one. I just banged away, and that was it. I have that. And that was it. And that was it. So, and after I got that, I just made it longer and wrote the verses. And that's it. Nice. So, Yeah, that's cool. That sounds really cool. let me get that. Oh.